أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا مصطفى محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه وموالاه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيب يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فخير الكلام كلام الله وخير هدي نبينا مصطفى محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال فكل ضلالة في النار فليعوذ بالله من ذلك. Akí gbogbo wa níbikíbi tá a bá ti láǹfààní láti wò wá. Ìmọ̀ràn ni mo fẹ́ fún gbogbo wa. Inna halala bayina wa inna harama bayina. Gẹ́bí àdìsá nàbẹ̀ wa Muhammad. Baynahuma umur mustabiyat. Ọlọ́run ti fi ẹ̀tọ́ hàn ẹ̀tọ́, ó ti fi èèwọ̀ mọ èèwọ̀. Àmọ́ láàrin méjèèjì àwọn ọ̀rọ̀ kan rújú, ìyẹn ọ̀rọ̀ ṣẹ̀ríà nìyẹn. Ṣẹ̀rí ọ̀rọ̀ mufti tí ẹ tún dálẹ̀ ẹ rántí ọ̀rọ̀ Ọlọ́run ó ní ta'awanu 'alal birri wa taqwa wala ta'awanu 'alal ithmi wal 'udwan. Ẹ gbára níyànjú lọ síbi dáadáa ní kí ibi tí gbẹ́rù gbọ́n rí. Ṣé dandan ni ká má ní àlàáfíà nílẹ̀ Yorùbá ni? Ṣé dandan ni? Ṣé dandan ni? Wàlá yéjìmọ̀ náà kù ṣànáàánú akọ́mú àǹtà ìdílù akrabul taqwa. Ọlọ́run bá ní ẹ má jẹ́ kí kórìíra àwọn ọ̀ràn kan kó mú yín pẹ́ lè ṣe déédéé. Ẹ ṣàfẹ́ fi ìkórìíra Haúsá yìí, ìkórìíra àwọn Haúsá Fúlàní, ẹ ṣàfẹ́ fi sọ́kàn gbogbo èèyàn. Kí ló dé? Ṣẹ́yìn lẹ́ ń tò ní àwọn yẹ́sì fún ara mọ́tò rọ̀bíkà. Ṣẹ́yìn lẹ́fẹ́ ẹ fẹ́ máa bọ́ náà bá pín ni. Ó ní náà kọ̀sán bẹ́ẹ̀ náà mọ̀ ń ṣàtọ̀fìlà yá ti dúnìyà. Ọlọ́ba lèmi ni mò ń pínṣẹ̀ mi yín fúnra ara mi látọ̀dọ̀ èmi Ọlọ́run. Mo dẹ̀ agbá kan ga ju apá kan lọ. Àtòpìtàn ọ̀tún àtòpìtàn òsì. Ohun tó dájú ni pé Islam ti délé Haúsá síwájú ọ̀dọ̀ wa ń bí. Àwọn bàbá wa náà tán kọ́ mọ́ọ̀sì láti 15th century ni àwa náà ti pẹ́ ń bẹ̀. Nílẹ̀ Yorùbá ń bìbà ìlú Ìwó náà ti kọ́kọ́ mọ́láṣí. Ìtàn kọ́kọ́ lọ́yọ̀ọ́ òyìnbó ló kọ́ yẹn. Kí ló dé? Ṣáàlè nísìnyí nílẹ̀ Yorùbá ní ẹ̀dẹ̀bẹ̀rù Ọlọ́run. Àwẹ̀ kù bí ọjọ́ 5 lẹ́tún bẹ̀rẹ̀ wàhálà mufti yìí. Kí lẹ fẹ́? Ẹ fẹ́ gba nǹkan mi lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ní kí làníyàn yín gan? Ẹ ṣàfẹ́ sọ wá dọ̀tá àwọn Haúsá káwúsá dọ̀tá wa. Kí lẹ fẹ́ kéènù wàhálà yìí láti 2010 lẹ́bẹ̀rẹ̀ wàhálà yìí o. Ẹ bá rántí o. Èmi dẹ̀ ni mo present àfáà yín níjọ́ náà lèmi mo present I can say it anywhere. Mo dẹ̀ pé producer níjọ́ náà lọ́ọ̀lù fẹ́ǹsà kọ́lọ̀ kó foríjì pé tá àfáà yìí sọ fẹ́ dá wàhálà alẹ́ ńlẹ̀ Yorùbá ní Nàìjíríà. Tó ní à ń pariwo àlìtíyà lórí ọ̀rọ̀ oṣù yìí náà ni. Ó ní yẹn ká máa wóṣù lọ́dọ̀ wa ń bí kílódétà Abdulrahman Ahmed Ansarudeen yẹn Shibulai Safi TMC yẹn wọ́n ti máa sáré lọ sí Sokoto. Kí ló dé láti 2010? Ṣé nǹkan mi wà ní okú lédè ọkọ ẹ̀ ni? Kí lẹ fẹ́ gbà? Láti 2010 lẹ́ṣà yìí ń bínú pé àwọn Haúsá náà ní ìjòkó tá a fi ń wá oṣù. Ṣé Mùsùlùmí ò sí ń bẹ̀ ni? Ṣé Yorùbá ò sí ń bẹ̀ ni? Ṣé bí sẹ́kírì tá à ń sọ yìí bàbá wa Abdulatif Adégbìtẹ́ ọlọ́run kò fọ́jú wọn ó ní ọdún tó fi jẹ sẹ́kítírì. Pọfẹ́sọ̀ Isaac Olóyèdè bàbá dáadáa àwọn ní sẹ́kítírì. Ọlọ́run ló mọ ìyàwó àfa wa tí wọ́n ń bẹ́ ń bẹ́ẹ̀. Sheikh Abdulrahman Ahmed náà wà ní committee on vice president. National Moon Sighting Committee lágbára ju gbogbo tẹ́fẹ́ máa dálẹ̀ yìí lọ. Ayé ti lajú gbogbo eléyìí lọ.
ọmọ yín ẹ wá kọ́ wọn léèbú àṣẹbẹ̀rẹ̀ tó ń ṣe ó ti bẹ̀rẹ̀ sí èébú àtẹ̀gbẹ̀lẹ̀ kọ́ wọn lé kéwù yín kí ló ti wẹ́ kọ́ wọn ní ìkórìíra anábìrẹ́ pé mọ̀nkọ́tàlá aláṣọ̀bíyà dákàlà náírà mọ̀mọ́tàlá aṣọ̀bíyà dákàlà náírà ẹ tó bá kúkú ẹlẹ́yàmẹ̀yà yóò wọná ẹ tó bá jẹ̀rọ ẹlẹ́yàmẹ̀yà yóò wọná kí ló dé kí ni ẹ fẹ́ gbà nù wàhálà kí lẹ fẹ́ gbà ká máa dáwọ́ oṣù tiwa nílẹ̀ Yorùbá ní Nàìjíríà kan náà ẹ dẹ̀ mọ̀ pé kò sí tẹ́ fẹ́ ṣe sí kò sí ẹ̀rí tẹ́ fẹ́ mú wá ànábì ò mú ọjọ́ àwẹ̀ ẹlẹ́rìí kò dẹ̀ mú ọjọ́ ọdún lẹ̀ ṣé ẹni mọ̀jà ànábì Muhammad lọ ni àwọn sàábí tó jà Al-Asharatu Mubashirun ọmẹ́wẹ̀wá wọn mú ọjọ́ àwẹ̀ ẹlẹ́rìí wọn mọ́jọ́ ọdún lẹ̀rí kí ni ti ń ṣe wá jẹ́ àwọn ọmọ wọn mú ọjọ́ àwẹ̀ ẹlẹ̀ wọn mú ọjọ́ ọdún lẹ̀ kí lẹ fẹ́ gbà nu wàhálà yìí bàbá kí lẹ fẹ́ gbà ẹ̀dẹ̀rọ akíbà yín kí lẹ fẹ́ gbà tẹ wá kọ́ ọmọ yín ní ọmọ ọ̀tá àtẹ̀bẹ̀rẹ̀ tó ń ṣe ó ti bẹ̀rẹ̀ sí ṣe kò bẹ̀rẹ̀ sí bèbú onírùngbọ̀n kí ló fún èbú tá à ń sọ yìí sìn ẹ lápá kàdísì la mú wa apá kàdísì tẹ́yìn mú yẹn ìjọ òru ànábì implement yẹ ìjọ òru implement yẹ pé ká pèsè kalẹ̀ ìjọ òru pé ká máa mú ọjọ́ lẹ̀ ẹgbẹ́ wá bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀jáàbù náà nìyẹn mo dẹ̀ mú sábàbù nùsùlù láyà yẹn wá pé ìjáàbù kì í ṣe kọ́ṣọ̀ ẹ̀sìn ni tako pé irọ́ ni mo pa pé màmá wa Sọ̀fíà ló pàdé Umaru lọ́nà pé bẹ́ẹ̀ ṣe múra yókù díẹ̀ káàtó ẹ sọ fún ọkọ yín kẹ́ máa múra dáadáa ọlọ́dẹ sọ àyà kalẹ̀ pé yàrá ànàbí kúláàsì wájíkà wàbánátíkà wànísàlì mùmíní ẹ máa ti máa pé ìjáàbù ní kọ́ńtọ̀ ntọ́nà bá sọ lórí bẹ́ẹ̀ náà lẹ́tún bẹ̀rẹ̀ orí ọ̀rọ̀ ká mọ́ṣù yìí náà ni ṣé ẹ̀ríṣẹ́ míì kankan ṣe ju ṣé ẹ ká mọ́ṣù lọ ni ṣé ẹ̀rí nǹkan míì ju ká mọ́ṣù lọ ni ẹ fi ilẹ̀ Yorùbá wálẹ̀ náà ọjọ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kìṣe Yorùbá ẹ fà wá Yorùbá lẹ̀ aláwọn àfáà tó dángájá tí wọ́n kéwú tí wọ́n sì ké dáadáa kí ló dé ẹ ti wà lẹ́nu ọ̀rọ̀ àwọn yẹn Mufti yìí sì náà Ọlọ́run ló mọ iye ọdún náà nígbà tí aṣíwájú àwọn mùsùlùmí mi ní dárúkọ wọn ṣé wọ́n sọ fún yín pé ẹ jẹ́ kán mú lágbájá báyìí kán fi jẹ Mufti ẹlẹ́ẹ̀nígbà kẹ́tọ́ bá kí ó sáádì kó jẹ Mufti ṣẹ́yìn lẹ́ máa pàṣẹ ẹ̀sìn Islam fún alẹ́ Yorùbá ni ẹ̀tẹ̀ wálẹ̀ nígbà kó jẹ Mufti ó ní president lẹ́ni ó ní president Supreme Council of Sharia Sheikh Dr. Adiatullah bàbá ni first doctor tó gba doctorate degree nílẹ̀ Saudi nínú gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀tàkó kó má jẹ Mufti ọlọ́dẹ ṣe kí ni ó jẹ president the whole Nigeria lórí Supreme Council of Sharia kí ló dé ilé kéwù yín bá ilé kéwù ńlẹ̀ nílẹ̀ Yorùbá ni ọlọ́mọdéka bàbá tó bí yín wọ́n gbìyànjú wọ́n gbélé kéwù wọ́n ṣe ní modernization wọ́n ṣe ní sàkọ́fà gbogbo aládé amọ̀ iṣẹ́ tí bàbá yìí ṣe ẹ̀yin ṣàfẹ́ fagbára ẹ fẹ́ fagídí ẹ fẹ́ fi jo lórí ilé wa lórí ṣé tipátipá ni ṣé bẹ́lẹ̀ kì í ṣe Yorùbá ẹ̀ẹ́dẹ̀ fi wá lẹ̀ ilé láti máa kó sínú àwẹ̀ kí ló dé bẹ́ẹ̀ bá mọ̀ kí n tó padà sọ́dọ̀ yín bàbá àdínà Nàìjíríà tí wọ́n ń wí yẹn bàbá àdínà Èkó lásán ni bàbá wa Ọlọ́run kó foríjì wọn Chief Ìyàndá wa Ọ̀fọláwíyọ́ àmọ́ wọ́n náwó sóògùn wọ́n náwó sóòndó wọ́n náwó sí north náà padà wá sọ ọ́ di bàbá àdínà of Nàìjíríà tó gbogbo Nàìjíríà náà padà náwó sí owó aṣèwádìí bí àjòyè lọ́ọ́ fẹ́ fi fọ́ àwa mùsùlùmí ká ẹ̀fẹ́ fi wá fọ́ wa ká tó pé kò síjọ́ kan báyìí ẹ̀ wá dé ọmọ iléeké oyin sáwọn ọmọ iléeké òbòmíì ẹ̀yin nìkan náà ni Yorùbá ní ìní ìlà ọ̀la bí ẹkún apọ̀kọ̀ jẹ́ kí lẹ fẹ́ gbànú wàhálà Mufti tá à ń pariwo tí ó lè legislate ni Mufti bàbá wa Olúwo ọ̀fìwóyàn Sheikh Daudu Mọ́lásọ̀ àbí ẹlẹ́ẹ̀fẹ́ ó ní ìgbésẹ̀ tẹ gbé ńjọ yẹn ìyẹn dẹ̀ lọ wádìí yín ó rí pé ẹgbẹ́ yín gangan ti rẹ́gísítà orúkọ tẹ̀ ń gbé káàkiri yẹn under CAC so lè sùn wọn lè sùn yín ẹ lọ Google ẹ̀ náà ẹgbẹ́ yín yẹn wà rẹ́gísítà orúkọ míì lẹ́ fi rẹ́gísítà ní àrọ̀bíyà bàbá Olúwo ó yan Mufti tiẹ̀ ẹlẹ́gbà kọ́mọ Ọ̀ṣun kọ́kọ́ jẹ́ Mufti ẹlẹ́ àfẹ́ntẹ́ ìbámu kalẹ̀ ẹ̀dẹ̀ ṣe mítìn ẹ̀ rójútu ẹ̀ ìmáàmù Ìbàdàn náà wá yan Mufti tiẹ̀ kò lè Mufti ti wà tó ti ń jẹ́ Mufti nílùú Kòròdú Sheikh Monsuru Májọlá gbé tí mo ti mọ̀ kó jẹ́ gbọdún 10 ẹ̀jẹ̀ àyànjú ẹ̀ bẹ́ẹ̀
kí ìlú kọ̀ọ̀kan yan mufti ìlú yín ẹ máa dájọ́ láàrin àwọn èèyàn yín ṣé mufti tọ̀ríkà wà mufti kọ̀dìríyà wà àmọ́ lórí ọ̀rọ̀ oṣù yìí ẹ gbàgbé ẹ̀ ọlọ́run bá ti rí i pé àwọn èèyàn mọ òótọ́ wọ́n ti tẹ̀ lóòótọ́ Lagos Central Mosque lẹ́tí máa ń falẹ̀ àfàlàfàlà tẹ́lẹ̀ ọlọ́run ti kásẹ̀ yín kò ń bẹ̀ ẹ̀ lẹ́nu ń bẹ̀ mọ́ gbogbo àwọn ẹgbẹ́ tó ọmọ yín ṣe tó ń ṣe mísánà fún wọn lè pàṣẹ fún wọn àwọn tó du ẹgbẹ́ mú wọ́n wà enlightened wọ́n wà educated wọ́n wà informed àṣẹ yín ẹ jẹ́ kó mọ nílé kéwu yín ẹ máa dá bẹ̀rẹ̀ oṣù yín ẹ máa dá parí ẹ lẹ́tọ̀ọ́ láti announce fún àwa mùsùlùmí Yorùbá àádẹ́ báwọn Haúsá ṣe nítorí pé kí ni innamal mu'minuna ikhwa ọmọ ìyá wa ni wọ́n Àdàmú ní Bauchi Muhammadu ní Kano Effiong ní Calabar Kofi ní Ghana Kojo ní Togo mùsùlùmí kankan náà gbogbo wa àwọn tó ń ṣèṣèlú wọn ṣe regional politics wọn ṣe national politics tí bàbá wa Tinubu bá ṣe regional politics kò ní débẹ̀ bàbá Awólọ́wọ̀ ṣe regional politics wọn di president ẹni yọ̀ọ́ mo tẹ̀lé sọ yẹn nígbà tí bàbá Tinubu fẹ́ bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti orí TDK ní Kano Katsina Kaduna ó ń donate sí àwọn yunifásitì wọn ó ń donate síbẹ̀ ṣé kò padà jẹ́ president pẹ̀lú àkọọ́lẹ̀ Ọlọ́run ambos bọ́ sí ẹ̀sìn tí ò ní boundary ẹ wá fẹ́ káwa Yorùbá àwọn Yorùbá tẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ ṣara wa mo ń tẹnu mọ́ sẹ́ ẹlẹ́ẹ̀ṣara wa ẹlẹ́kìí ṣe Yorùbá mi ní dárúkọ àwọn àfáà tó dáńtọ́ tí wọ́n rí ní sẹ̀ríà tí wọ́n gba dọ̀kítọ́rà àwọn tó gba pàráfísà tó ń jẹ́ pòfẹ́sọ̀ wọ́n wà nínú wa kí ló dé ilimu falaki ilimu nansi lẹ máa rí ilimu falaki tẹ́ ẹ ti ń bá wàhálà yìí káàkiri pé ká máa mọ́jọ́ àwálẹ̀ ká máa mọ́jọ́ ọdún lẹ̀ ó ti kọjá ọdún mẹ́wàá ẹ̀ lè rí kankan achieve ẹ fẹ́ gbé gbàlú Kòròdú ẹ jábọ́ abẹ́ ẹ jábọ́ ni ọlọ́ba jẹ́ kí bàbá wa tètè tají his eminent grand chief imam of Ikorodu baba Saifullah Àyìnlá olówó rí bí ọmọ wọn dìde ń jọ́nà ọlọ́pẹ́ rárá o ń tó ń gbébọ̀ ìgbékùgbé ni ẹ lè pín wa nílẹ̀ Nàìjíríà ẹ lè pín wa ẹ dẹ̀ jẹ́ PRO ẹgbẹ́ yìí wọ́n fi ń jẹ́ PRO tẹ bá ti ṣe mí ti Sokoto tẹ bá dé Kobi ìmílẹ̀ máa gbé sọ ẹ lè dé kóró ẹ lè dalẹ̀ Yorùbá rú ẹ kàn ya fọ́ ọmọlẹ̀ kéwù yín ni ayé táwọn èèyàn ń tẹ̀lé èèyàn gúlíbù dogmatically kò ṣẹlẹ̀ mọ́ orúkọ akọ́wájú orúkọ bàbá ẹ̀ ni nínú ẹ̀sìn yìí o mo sọ́njọ́ náà lọ́hùn ṣé ẹ bẹ́ wá sẹ́ MITV ẹnìkan dá mi dúró mo rò pé no amount of intimidation can make us change our stand we are following Sunnah in toto ẹ báyìí wá kó onu Sunnah ẹ bá fi wá sẹ́yìn kọ́ lè dá wa ẹ lè ṣe nǹkan kan ẹ jọ̀mọ́ ẹ má bẹ́ẹ̀ bó ẹ má ṣe pé o ọ̀rọ̀ Mufti ò tiẹ̀ jẹ́ nǹkan kan rárá ibùgbọ́n tó bá dá ṣẹ̀rí àkálẹ̀ a lè ṣe criminal law gbogbo independent ṣẹ̀rí àpalẹ̀ ta ní a lè gé yàn lọ́wọ́ a lè sọ̀rọ̀ lóko a kàn pín ogún ni a lè jẹ́ kí ni a parí ìjà a lè jẹ́ kí ni a so yìgì a lè jẹ́ kí ni a tú yìgì ọ̀rọ̀ oṣù yìí ẹ gbàgbé ẹ̀ ó ti bọ́ mọ́ yín lọ́wọ́ abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó ti dètè àwọn èèyàn ti wà well informed wọ́n ti wà connected wọ́n ti mọ̀ pé gbogbo àgbáńlá ayé wọ́n máa ń wá oṣù ni and his eminence grand Sultan Saad Abubakar almost $10 million náà fi ra instrument náà fi wá oṣù ẹnìkan wá fẹ́ mélòó ni ìra yín tó lá àrùn yọ̀ lẹ́nu how many number are you how many percentage are you ẹn tẹ́ni kó máa bá ẹ̀wọ̀n oṣù ilé fọlákì tí wọ́n wá sórí program rí tó sọ jẹ́ pé àwọn léwò èèyàn báyìí wọ́n sọ pé báyìí ló máa kó wọn ní irọ́ tó tóbi kódà tó ní contagious diseases àwọn dókítà tó péjọ ìgbà báyìí àkóbá ìlú máa kú wọn tó kò fi bẹ́ẹ̀ ní ọjọ́ tó pọ̀ mọ́ lórílẹ̀ ó lè jù bẹ́ẹ̀ lọ ó dẹ̀ lè kókó tó dìgbà yẹn bẹ́ẹ̀ ní ẹ̀ṣẹ́ bílẹ̀ kí òun náà láti kà fàkàmì sẹ́yìn má tàbí gẹ́rì ìlà ẹ̀pẹ́lẹ́pẹ́ tó lálàáfíà tó kú tí ò nídìí fàkàmì sẹ́kìm ẹ̀mẹ́yẹ tó wá ń ṣàárẹ̀ tó wá ṣe kí ni aṣàmì náà dáre tó tún wá ṣẹ̀mí tó pọ̀ ó sọ ní ọgbẹ́ wọn lè wòye báyìí tó bá calculate kí lẹ̀ calculate ṣé ẹ̀yin lẹ̀ ń sọ kọ́nà bá kí oṣù yọ ni ó ní yasalunaka ní sọ́tò bákàrà bí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ nípa ìlétésù kúrú yàrá kìtù wàlá hajj ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí bá fẹ́ wà relevant ẹ wà relevant pẹ̀lú nǹkan tó ṣe kí ni tó ní evidence Islam o
qala Allah wa qala Rasul bí fámi sálàfí salihin ni kò tí wọ́n tẹ́tà lọ ẹ̀yin ò gbà kẹ́ẹ̀ tó gba dọ́kítọ́rà nínú sẹ̀ríà kó jẹ́ mufti ẹ wá lọ́mọ ẹni tó yẹ pé kò wá certify kọ́lẹ́ẹ̀jì wo ló lọ skul wo ló lọ tí wọ́n fún un ní certified doctoral àbí professor nínú sẹ̀ríà ẹni tó ṣàjẹ́ mufti aka sẹ̀ríà ó tiẹ̀ wá kò ká tíyàn bá fẹ́ fìyàn joyè consensus gbọ́dọ̀ wà majority gbọ́dọ̀ vote fún un tẹ́ gbẹ̀yìn òfin ní progress náà nìyẹn ẹ̀yin ilé ike kan lẹ dominate ẹ̀ mo kà búdọ̀ ẹ̀yin wò yín ran torí pé kí ni you are toothless bulldog fortunately ẹ̀tọ́ wa register orúkọ yẹn ẹ̀ lè súyàn wọn lè sún yín kẹ́ pariwo dọ̀la tá a bá ra nǹkan tó tẹ̀lé yín àwọn tó jẹ́ pé wọ́n ní mọ̀ ń pẹ̀ sí ni àmọ́jọ́ àwẹ̀ lẹ̀ oṣù ọlọ́ba gbá àwẹ̀ mẹ́sàn-án at least méje mẹ́ wọ́n wá sọ fún wọn ti róṣù ni bó ṣe àwọn afọ́ṣẹ́rẹ́ sọ pé èèyàn kan ti tó fún aká tó bẹ̀rẹ̀ wẹ̀ abáfẹ́ túnú èèyàn méjì ṣé fẹ́ ka ṣẹ̀ríà ní ìyàtọ̀ sí tó wà ní kùtàbù ni àwọn ṣíà kan tẹ́ ń tàlé lánàá wọn mọ́jọ́ àwẹ̀ lẹ̀ àwọn ṣíà tẹ́ ń dọ́gbọ́n gbádìí sí wọn wọlé tọ́ni kí n máa bú wọn sàábé tẹ́pẹ̀ kan dẹ̀dẹ̀ wù rẹ̀ tẹ́pẹ̀ kan látẹnujẹ tẹ́pẹ̀ kan àwọn kan láfọ́jú ọ̀tọ̀ larún yẹn lọ kẹ́ máa lanu gbàgà kẹ́ máa pèsè àbí àdóbi ní dẹ̀dẹ̀ wù rẹ̀ kẹ́ máa pè kan látẹnujẹ kẹ́ máa pè kan lára àgàbàgebè bàbá ẹ sinmi o ẹ nọ ìtàn kí foríjì yẹn o ẹ jẹ́ kí ìtàn ròyìn yín dáadáa you are not custodian of Islamic in Yoruba land. Even according to your statement, you say you are not Yoruba. Okay, leave us alone. Go to North Central. Go to North Central and go and legislate over them there. Oh, tó bẹ́ẹ̀ náà. Níbo ó ń ka pa dorúkọ bàbá ẹ̀ ní North Central táwọn hùlàmà tí wọ́n pọ̀ bí ewé rúmọ̀. Ẹ wá rò pé àwọn Yorùbá náà láàfà. A ní àfà tó dángájá. A ní àwọn àfà gidi. A ní àwọn àfà tó gbagbá sùn lọ́yẹ̀. Tẹ́ bá ṣọ́ra kàkà bá débi pé ẹni tó bá máa jẹ mufti Èkó yìí àjọmọ̀ Èkó kàdé níwọ̀n a signed indigenous of Lagos State the Gaussian tó wà signed and qualified in Sharia kó kàkúrò jẹ mufti nílùú wọn ẹ ká sinmi jàre kó kàkúrò lọ jẹ mufti nílùú yín ṣé ti pẹ́ẹ́nì pẹ́ẹ́nì máa fi ṣerú èèyàn kan ni báyà máa bẹ̀rẹ̀ pé kí náà ń kà ń jámíà wọ́n ń ṣeré ń jámíà ni pàtẹ́pàdé yunifásitì ẹ̀ máa kọ̀ dẹ́mi yunifásitì graduate ẹ jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o a ní dárúkọ adẹ níbu adẹ níṣẹ́ pé Islam kọ́ abẹ́ a máa ní gbàgbàkúgbà nusọ́sọ́ bá kára ọgbẹ́ni kárí pé a máa ń fi àwọn kan check àwọn kan ní ìbàjẹ́ ò bá pọ̀ lórílẹ̀ ọlá táwọn olùkọ́ yín lò wọ́n ká àwọn afá àmọ́ra ni wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn nìkan làwọn tó ẹgbàgbé ọ̀rọ̀ àwọn ìrẹ́ ni pé kí ni làyànà ní ìsà mọ̀nìtàbá àwa so kò sí nǹkan tá a fẹ́ lò ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀ ẹ má yan mufti kankan kí ló fẹ́ yan mufti fún mufti tí ó lè pàṣẹ ẹ̀sìn mufti ò lè pàṣẹ ẹ̀sìn nítorí pé Nàìjíríà ò fà ìgbà ṣẹ̀ríà lọ èyí tí wọ́n ní kó máa ṣe ní appeal court tó ń ṣe ní ṣẹ̀ríà court èyí tí ò ń ṣe pẹ̀lú criminal ni so kí wọ́n ní ẹ kí what about all these fools why you just like to crop and create differences, particularly when Ramadan is coming, that everybody are eager to reap the fruit of Ramadan. Nígbà tí àwọn èèyàn tí wọ́n ń ṣojú kòkòrò láti rí oore Ọlọ́run lẹ́yìn ò wá bẹ̀rẹ̀ ẹ kàn gbé wàhálà kan dé ni. Ẹ̀yin nìkan gbogbo ìjókòó tẹ́ ẹ jókòó lọ́dọ̀ ẹ̀yin àfà gbogbo ìjókòó tẹ́ ẹ jókòó ẹ rí yanjú. Ẹ wá sí ilé ike oyin ẹ fòdìdí Ìbàdàn lẹ̀ ẹ wá sẹ́kọ̀ ẹ wá àná sí pé tó lágbájá o ó dẹ̀ lè bá wọn sá sọ̀rọ̀ ó lè bá wọn sá sọ̀rọ̀ torí pé Haúsá ó lè bá wọn sá sọ̀rọ̀ ó lè bá wọn sá sọ̀rọ̀ kí ni star wine tẹ̀bi jẹ mufti pé kó bá wọn sá sọ̀rọ̀ kí ni star wine àwọn sábà ló fẹ́ bá sọ̀rọ̀ mi ò gbé mọ tó ń pè láwùsá àmì ò lẹ́sùmọ́ nu wọn kátìbù wa ní Supreme Council of Sharia Dr. Nafi Ahmed ibú mọ ni ẹgbẹ́ mi dákọ̀ afá ilẹ̀ Yorùbá rárá Tani afá ńlá ni
abẹ́rẹ́ pé tó gbé wọn Haúsá wọ́n rẹra wọn lẹ̀ wọn nímọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n fà wà nílẹ̀ Yorùbá tọ́nà recognize àìmọye ìgbà lọ́mọ Yorùbá ti jẹ president MSS àwọn ẹgbẹ́ gidi nìyẹn ọmọ Yorùbá ti jẹ president Fason àwọn ẹgbẹ́ gidi nìyẹn ọmọ Yorùbá ti jẹ president Nakomio àwọn ẹgbẹ́ tó wà national wide ní ẹgbẹ́ yín ṣe bí South West nìkan lẹ́wà ẹgbẹ́ yín tẹ̀ ń pariwo ẹ̀ sí ní Kaduna ní North wọ́n ní Jama'at Nasrul Islam tó dé Kwara wọ́n wà cooperated kí ló dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀kalẹ̀ South West ní progress kankan kẹ́kọ̀ọ́ dá wà láyé táwọn ìbá tí mọ̀ ọ̀dọ́ nìkan lámọ̀ yín sí advice ìjọba rí nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sọ̀rọ̀ jáàbù àárí yín àbárí yín èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ yín gan University of Ibadan staff school tọ́lá lè lò jáàbù mẹ́ ṣé bá dé kóòtù Ìbàdàn ṣáàdì secretariat yín wà ṣé bá dé kóòtù nígbà tá à ń fọ̀rọ̀ jáàbù ṣé bá dá sí lẹ́kọ̀ọ́ abẹ̀rẹ̀ ní high court adápè court adé supreme court ṣé bá wí nìyí aláàní katira ń bẹ òfin la máa kà èyí tẹ́ sọ̀pọ́tì ìjáàbù tẹ́ sọ pé ta ló rán fìdá ọ̀sà mọ̀sánsẹ́ ta ló ránṣẹ́ èyí lẹ́yìn fẹ́ sọ fún wa pé bàtà máa bẹ̀rẹ̀ àwẹ̀ kò gbẹnu yín ẹ̀ tó bẹ́ẹ̀ you are not qualified to legislate in Islam you are not a body to legislate who appointed you on what basis let us live in peace leave Yoruba land alone go to your North Central and go and destabilize them if you have the opportunity of destabilizing them kí ló dé mi fẹ́ dárúkọ ni o mi fẹ́ dárúkọ àwọn àfa ńláńláńláńlá láwọn àfa gidi táwọn lẹ́bàá gbọ́mọ̀ pé àfa ni wọ́n alọ́mọ ìbọn tó kó ń ṣe wá sí tí wọ́n ṣe àdẹ́bíwá Muhammad nílùú Medina ọmọ Yorùbá ni tọ́sí gbéraga àgbọ̀n ìfowópamọ́ ẹ wá ní ilimu falaki kọ ilimu nọ́ọ̀sì ni inú sọ astronomy náà máa fi ká oṣù àwẹ̀ àwọn làmàkọ́ gbà àwẹ̀ so Nàìjíríà kan ló máa ń gbà àwẹ̀ anabi sọ tẹ́lẹ̀ pé yusuf anyàtsẹ alanasi samani ìgbà kan bọ̀ o àwọn abayọ lórílẹ̀ làyàbù kọ́mínà islam la ìsìmù kò ní sí islam orúkọ nìkan ní òkú wàlàyàbù kọ́mínà kura la rọ̀sìmù kò ní sí kura ni mọ̀ kíkọ́ lẹ́nu kan ló máa kó onímọ̀sájẹ́ làhámúra ọ̀yà haribu bínà lòdà mọ́sí kakọ̀ tóbi ni kò ní sí tọ̀tọ̀ náà bẹ́ẹ̀ wọ́n ulama hum àwọn afáàgbà náà ṣáàrù tààtì ní adibi sàmà ẹ̀ afáàgbà náà máa burú yìí lábẹ́ sẹ́mà tàwọn yìí mi fitinà tí wàá fi tàwọn ọ̀dọ̀ àwọn afáàní fitinà tí ń jáde gbogbo gbàdé fitinà máa ń sáà jáde lọ́dọ̀ tẹ̀ ń ṣá kí ló dé káwọn lè kéwòn mi ò sílẹ̀ Yorùbá ni ṣé wọn produce ọmọ ni àwọn ọmọ yìí náà lélẹ́ pè ọ̀nà lélẹ́ èbú ọ̀nà náà ń kọrin náà máa lùlù ọmọ yìí náà ni kí ló dé ẹ gbàgbé ẹ pátápátá ẹ wò ó bàálù tó ti gbéra lẹ̀ ń ṣẹ́wọ́ sí ẹ gbọ́ mi yé bàálù tó ti gbéra sooner has come to stay in Yorùbá land sooner has come to stay àdúrà bàbá yẹn ti gbà kọ́lọ́n kó rẹ bídí àṣetánì ńlẹ̀ kó gbé sooner níbi mọ́mọ́gà ó ti gbà kò sẹ́ni tó máa bá ẹ mọ́jọ́ àwẹ̀ ẹ lẹ̀ ó dà kó padà bọ́ sí pé Monday tẹ̀wé yẹn náà àtẹ̀lé yín àtẹ̀lé Sultan Saad Abubakar Amiru Mumi Nàìjíríà ẹ wá ní ẹ ṣe máa dá tí yín lẹ̀ ẹ ṣe máa dá tí yín lẹ̀ ó tó tẹ wá sọ ni pé alẹ́ lè pàṣẹ fún South West Muslim kì í ṣe South Western bí Nàìjíríà ṣe pín mùsùlùmí wa níyín ẹ lọ jókòó láwọn North Central tó ń pín sí ní Nàìjíríà ẹ lọ jókòó sí North Central ẹ ṣàmọ̀ ìrà yín bẹ́ẹ̀ ẹ mọ state tó consist North Central South West làwa aláwọn àfáà wa àwọn àfáà wa ò bá yín ṣe àwọn àfáà wa ń fẹ́ ìtìhad wọ́n ń fẹ́ ìṣọ̀kan ẹ̀yin náà lọ́gbẹ́ ọ̀tọ́ máa ṣe káàpù yẹn wọ́n máa ń bára wọn sùn ní tí kì í bá ṣọlá Ọlọ́run wọlé bàbá àdínì Fàdílà Sheikh Hafiz Abu ẹ̀ bá dé court ìgbẹ́ni ẹ̀ bá ti gbóòórùn ara yín àwọn ẹgbẹ́ méjì tẹ̀ dárúkọ ẹ̀ tẹ́lẹ̀ máa ń bára sùn ní káàpù wọ́n á ti fì í làkàlàkà ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ máa dúpẹ́ lọ́dọ̀ bàbá wa Hafiz Abu tọ́jú pé táwọn wà láyé ẹ wá gbéra lọ sí court bàbá ló bá yín bẹ̀bẹ̀ ẹ bá ti gbóòórùn ara yín ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ tó ń pè ní defamation of character ẹ̀ mọ́ àtòrí pé àwọn ẹgbẹ́ tó ń rẹ́gísítà tó ní a lot of lawyers tí wọ́n ní gba dáì ẹ̀ náà wọ́n máa ń bá a sọ ní káàpù ni ọ̀rọ̀ ibi kí sábà pa tèèyàn jẹ́ bí wọ́n fẹ́ lu sátàyàn òun náà nà ọmọlé kí òun yín jogún kẹfojú tẹ́ńbẹ́lú èèyàn kẹfojú tẹ̀síìrì èèyàn kí ẹ̀kan má jẹ́ nǹkan lọ́dọ̀ ẹ̀yin nìkan ni níbo nìyẹn ti ń ṣẹlẹ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́
ìmọ̀lú kankan máa ṣe tó bá wò fẹsẹ̀lára àmọ́ àlàkùn ọlọ́ba àwọn oṣù oníkálukú wa kí ló dé èdè abẹ́ká sinmi lára nílẹ̀ Yorùbá àwọn tí yẹ tíra wò ó sìn láti káwọn ẹ̀lẹ́kọ̀ọ́ wọ́n tún wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mufti so ìlú kọ̀ọ̀kan yọ mufti lára ara yín ẹ̀yin tọ̀díkà yọ mufti kọ̀dí ẹ̀yọ mufti ìdísí ẹ̀yọ kókò yọ mufti ẹ̀yọ mufti 1000 mufti tí òwúlò ni ọ̀rọ̀ mufti kí ló dé ẹ̀yin tẹ́yìn ò gbà kọ́ yin odidi tó graduate sẹ̀ríà ní mufti ẹ̀yin wá yẹn tí ò tẹ̀ ka sẹ̀ríà skul wo ló ti ka sẹ̀ríà ó tó gbé onímọ̀ ilé ìfọlákì onímọ̀ bá mú jọ́ tá bá bẹ̀rẹ̀ oṣù ata ló ń bá mú jọ́ ìkòdú tó ń gbé kankan ló máa mú ọjọ́ ìkòdú tó ń gbé tó bá tó bẹ́ẹ̀ kó gbé kírísítà wáàsí ká lọ gbé wáàsí sẹ́gbẹ̀ẹ́ kó káwé tó máa rérò wàláì challenge ni kó gbèdé wáàsí ní kò dùn yẹn kémi gbèdé wáàsí kájọ ń pàdé káwé tó máa rérò táwọn èrò tó máa dípẹ́ àwọn ilé wọn gbẹ́sìn yìí challenge ni kó pèsè wáàsí ká fi síwájú iwájú gáràjì kó tí a sí báyìí ká tó ṣe àrẹ tó máa rérò nu wa ká bá publicize pé wá gbọ́ wáàsí súnà àti wáàsí bídíà yẹn tí ò control kò ní community tó ń control kò control local government ẹni mufti tà wá mufti àwọn ta ni kó yẹ mufti àwọn fálákì àti òun wòràwọ̀ àwọn awòràwọ̀ kó jẹ́ mufti àwọn awòràwọ̀ kó mufti àwọn mùsùlùmí the issue of mufti gan àti ẹ̀ nídìí ẹ̀ rárá nídìí ẹ̀ kùránì tó wa àdìsí tó wa ọ̀rọ̀ sábẹ́ tó wa ẹ̀ lè tún ìsìláàmù kọ́ ẹ̀ lè tún kọ́ kí ló dé asimi láti ọjọ́ tẹ́ ṣe wá sí tọ́mpútà old cassette yín asimi gbogbo nǹkan ọ̀rọ̀ gbogbo kì í ṣe lódò alábàáwọn ọmọ yín tí mo lọ polówó Jaiz Bank tọ́ni mo mọ̀ nípa ọ̀fà rọ́bì ilé kẹrin ló ti jáde mo forí jù ní ìfẹ́ dárúkọ ẹ̀ ní ọmọ yín tó sọ pé ibo ló bá máa mi sọ ọmọ ibo ní mi ilé kẹrin ló ti jáde gbà tí mo lọ mú lébùté pàkòdó ọmọ ilé kẹrin yín ni àwọn tó pe àwọn àfáà mẹ́tàlá ní Boko Haram ẹ̀yin náà kóòtì wọ́n ní àfáà àwọn sọ gbogbo alùsùn náà Boko Haram ni kẹsẹ̀ tí wà lọ́wọ́ wa ẹ̀yin náà kóòtì ọmọ yín méjèèjì tá a foríjì tẹ́ pè wá ní Boko Haram ẹ̀yin náà ní àwọn gbọ́ lẹ́nu yín bí kẹ́ máa pè wá ní Boko Haram ẹ̀yin wá ní mítì Boko Haram ni ṣé dandan kájọ ọmọ ilé kéwìn ni ẹ̀yin kọ́lẹ́ kọ́ dá ilé kéwìn lẹ́ni ìtọ́nà bá ṣe fún yẹn ẹ̀dẹ̀jọ́ kó ti kẹ́ máa lábẹ́ ọkọ ti wọ̀ pé wọ́n máa jẹ́ gànámù àtàrẹ́mọ̀lì kìámọ̀ ni ló kàn wá pẹ̀lú tiwọn. ẹ wá gbọ́ o ẹ wá gbà o àníṣe kò sẹ́ tó máa bá ẹ mú ọjọ́ ọdún lẹ̀ àtọjọ́ àwẹ̀ tó bí kò sí rárá sílámù pé bọ́lá òsínà túnú ẹ sọ sàábẹ́ tó múrò ẹ lẹ̀. challenge kejì nìyẹn challenge àkọ́kọ́ mufti yìí yẹn kó dá wà sílẹ̀ kóòdù káàdà gbé wà sí kóòdù ẹ jẹ́ kájọ mú déètì káyọ̀ tó máa lérò lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ẹ sọ fún wa sàábẹ́ torí bẹ̀rẹ̀ ẹ̀ lè ránà bí iná ẹ gbàgbé ẹ sọ fún wa sàábẹ́ tó mú ọjọ́ àwẹ̀ lẹ̀ tó mú ọjọ́ ọdún lẹ̀ ẹ sọ fún wa ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tó mú ọjọ́ àwẹ̀ lẹ̀ tó mú ọjọ́ ọdún lẹ̀ ẹ sọ fún wa gbogbo àwọn àfáà tó kọ́ àdìsí jọ Bukhari ni o Muslim ni o Ibn Majah ni o Tirmidhi ni o Nisai ni o Abu Dawud ni o tó mú ọjọ́ àwẹ̀ lẹ̀ àtọjọ́ ọdún bàbá ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilẹ̀ yọ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàlẹ̀ akibatu lè takiwa wàlẹ̀ akibatu lè mọ̀tẹ́kì kí ló dé kí ló fẹ́ kílábẹ́ fi mufti ṣe mufti wo mufti lórí kíni nǹkan mi wà lórí ọ̀rọ̀ yìí ni àbí èèyàn máa fi tipátipá jo lórí èèyàn ni adẹ̀tọ́ ògbóra abíyá fẹ́ jo lórí ẹ lọ jẹ́ North Central ẹ ṣáà sọ pé kì í ṣe Yorùbá àwọn Yorùbá wà nílọrin àwọn tó gbà pé Yorùbá làwọn àwọn Yorùbá wà ní Kogi tó gbà pé Yorùbá làwọn ó wá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ Ọ̀ṣun Oǹdó Ògùn Èkìtì àtẹkọ Yorùbá pọ́nbélé àtúwà ní kíni ní Kútọ́nù àwà ní Tógò àwà ní Côte d'Ivoire táṣe kí táṣe mìíràn táṣe jíra lọ́bẹ̀ ẹ sọ pé yòókì ṣara wa ẹ jẹ́ káwa Yorùbá yan mufti wa ẹ fi wá lẹ̀ aláàfáà ànídìí ìmọ̀ yín ìmọ̀ wàhálà lẹ́ni ìmọ̀ jẹ̀gbọ́n lẹ́ni ìmọ̀ dárúgùdù sílẹ̀ lẹ́ni ẹ̀yin lẹ́ padà sọ wá dọ̀tá ara wa àjọ ń ṣe tẹ́lẹ̀ ní gbogbo ni ẹ gbére mi ní Lagos Island kò sáà àti mèkì respect kò sáàfà náà ẹ̀yin dẹ̀ kọ́ lẹ kọ́ mi lẹ́sìn ẹ̀ kọ́ lẹ kọ́ mi súnà Fadilatu Sheikh Mustapha Zulu Sunusi ilé ké wọn mo lọ Fadilatu Sheikh Ridwan Ọlọ́run ló kọ́ mi ní súnà ní 1983
1983 ẹ ti jáde lékéwú ẹ ti jáde lékéwú ẹjọ́ torí Ọlọ́run bóyá tẹ bá fẹ́ dá sí ohun tẹ bá fi bú mi tẹ bá fi ṣépè ẹrùjọ lọ́dọ̀ Ọlọ́run o ẹrùjọ lọ́dọ̀ Ọlọ́run ẹ fi wàhálà mufti rà nídìí mufti rárá nídìí mufti rárá mufti lórí kíni ilẹ̀ wa ń yan mufti ìgbìmọ̀ tẹ́ ẹ lọ lọ́hùn nílùú Ìbàdàn ẹ rójútu ẹ wá sí ilé ike oyin lẹ́kọ̀ọ́ bí ẹ wá yan mufti ń bẹ̀ ẹ kó yẹ mufti lè ké oyin náà kó yẹ mufti lè ké oyin náà tí ẹ bá tẹ̀ fẹ́ ṣe nǹkan arẹ́rò kó lẹ́yìn oníkàkú ti gbọ́n àyàn ti ní access sí àwọn ìwé tó lálàáfíà Sheikh Mustapha sùlùsùlù sí bàbá dáadáa ẹ má bínú mo ti fásì jù bàbá nígbà táwọn kéré nílùú Kírun ẹ̀ẹ̀kan náà máa wá ń ta tíra ọdún tíra ti pọ̀ tó wà authenticated tó bá lọ sí Islam question answer àwọn àgbẹ̀ site tó wọ́n máa fún ẹ ní Quran wọ́n á fún ẹ ní hadith wọ́n á fún ẹ ní ọ̀rọ̀ àwọn sọ̀hábà ó tán tẹ bá túkẹ́ kan ní ẹjọ́ ta ló túkẹ́ òyìn bẹ́ẹ̀ àrùn òwe náà tó wà lẹ́pẹ́ yẹn ó pè mí jọkọ̀ mọ́ alábùjá jọ mọ́ rẹ́ni báyìí ó ní àfà àgbàlagbà dẹ ní yín o ẹ lóun pọ̀fọ̀ ó ní ó pọ̀fọ̀ ó tún tó kà pé tó bá fi gbọ́ lọ gbọ́ ń gbọ́ bá fi gbọ́ lọ àgbẹ̀bọ̀ à ń gbà kó ṣe dálà kó ṣe ṣé ò tí pọ̀fọ̀ ni ẹ ọmọ yín náà ni ọmọ yín tẹ kó mọ́ra náà lórí kan máa jájá ọmọ yín lòun náà òun náà sọ pé Odùduwà ànábì Ọlọ́run ni Ádámà kì í ṣe ànábì Ọlọ́run ọmọ yín náà sọ pé Jésù padà bọ̀ gbogbo àfa ayé tán lẹ́nu lọ́rọ̀ wọn ní Jésù padà bọ̀ ọmọ yín náà ni ẹ̀yin nìkan náà pé ànábì Ọlọ́run gbàdúrà láti sánmọ̀ ẹ̀yin nìkan náà ni ẹ̀yin náà pé kò sí tó ń jà láṣà láti mú bàṣírù pé mẹ́wàá kankan gba tíkẹ́tì àjọyọ̀ látàrí ẹ̀yin nìkan náà ni ẹ̀yin náà ni lẹ́sọ wípé àyà kan ò pa àyà kan rẹ ẹ̀yin náà ni kí ló dé ẹ tún fẹ́ mú fashion Islam mi wáyà sọ̀tọ̀ lọ́ba ni ó ti kọjá abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó ti dètè àdá ẹ̀fẹ́ o ẹ̀kọ́ o mo tún repeat ẹ̀ soon as come to stay ẹni kọ́ lè bi lẹ́mọ̀ TV láti 2010 mo máa ìwà ń bẹ̀dẹ̀ ní tó bàbá tó ní bàbá tọrọ ẹ̀sìn yé ni bàbá dáadáa ni ìsàlẹ̀ kó mo wà jẹ́jẹ́ 25% my TV láti 2008 mo ti wà ń bẹ̀ ẹ calculate ẹ̀dẹ̀ ní lẹ́ni mi ìdẹ̀ sanwó pé half of the pay ni bàbá ló ń sọ ètò kù kí bàbá fi dájà ládúró máa gbé program kó ń bẹ̀ kí ló dé ó kéré sí wa gan afátukọ́ takọ̀ ó ké èmi jẹ́gẹ́ bí abẹ́rẹ́ mo kéré sí kí lọ́jọ́ orí tèmi náà ọmọ nílẹ̀ pè mí ni above 60 ni mí sọ́wọ́n nílẹ̀ pè mí yóò tẹ àti ẹni ṣe àníkànṣe pẹ̀lú ọjọ́ orí àníkànṣe ẹ̀mẹ́fì Islam ńlẹ̀ Yorùbá ẹjẹ́ àsinmi bàbá ẹjẹ́ kógun omi ẹ fi wálẹ̀ lọ sí North Central ẹ fi wálẹ̀ àwa náà láàfà àtiwá àníìdí àfà yín àníìdí ìmọ̀ yín ìmọ̀ dàlúrú lẹ ní ìmọ̀ fàjọgbọ̀n lẹ ní ìmọ̀ máforíjìyàn lẹ ní ẹyanjú ilé yín ẹyanjú ilé kéwù yín ẹ fi Yorùbá lẹ̀ ẹ fi wálẹ̀ Yorùbá ni wà kì í ṣẹlẹ́bọ àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá náà ń ṣàdúrà yẹn kọ́lọ́n kó bọ́lá kọ́lá oṣù ọlọ́run kó bu ìkúyà ànábì kó rẹ̀ bí dá ṣètánì ńlẹ̀ kó gbé sínú ànábì Muhammad ga àwọn bàbá wa ló tọrọ àdúrà yẹn bàbá wa Yorùbá ló ṣe àdúrà náà wà ń gbà lẹ́nì àwádọ́ ọ̀pọ̀lọpọ̀ dókítọ̀ onísúnà ọ̀pọ̀lọpọ̀ nọ́ọ̀sì onísúnà ọ̀pọ̀lọpọ̀ ẹnjìníà onísúnà Allahu Akbar kabira ẹ lọ sáyìnkẹ ẹ lọ general hospital ẹ lọ sí FMC kẹlẹ àwọn sisters tó gbọ́ súnà yé ọmọ yín ọmọ dáadáa ń lo nìkọ́ọ̀bù ẹgbẹ́ àwọn oníkọ́ọ̀bù tó ń jó àwọn ẹ̀kọ́ ẹjọ́ nítorí Ọlọ́run bàbá ẹjọ́ ẹ fi wálẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ fi wálẹ̀ ẹ lọ jàfà lọ́dọ̀ yín báyìí bá gbà yín ẹ lọ jàfà ẹ fà wá Yorùbá lẹ̀ Yorùbá ni wá ẹ sọ pé kì í ṣe Yorùbá ẹ fi wálẹ̀ à ń ṣe mùmú ojú wa ti là ẹ̀yin kọ́lẹ̀ kọ́kọ́ wa ń kéwú wúrà máa pété kọ́kọ́ wọn kéwú nílẹ̀ Yorùbá àlọ́gbọ́n tápà ni ọ̀nàkọ́ ní àléfì bá ta ṣáájú mọ́ àǹkàdé mú dálé sálẹ̀ rásin sí ara wo abùbá lamọ àléfì àní ànsà yí ara ọ̀nàkọ́ kọ́ wa ẹ̀yin kọ́lẹ̀ kọ́ wa àmọ́ àwọn bàbá tó bí yín wọ́n ṣiṣẹ́ takuntakun nílẹ̀ Yorùbá wọ́n ṣiṣẹ́ takuntakun ẹ má bàṣẹ wọn jẹ́ ẹ má bàṣẹ wọn bàbá yín jẹ́ ẹ fi mufti ilé ànídìí mufti
a nídìí mufti tó máa pàjẹ́ tí ò ní wúlò ìjọba ò ní gbà kí mufti kan pé kán lọ géèyàn lọ́wọ́ kán lọ sọ lóko wọ́n á pa dànù wọ́n á pa mufti yẹn dànù ètò yẹn mú lásán ó ní eré tẹ sánà ó ní ètò fún gbàtà lọ kí gọ́fúnà ṣé wọ́n fún yín ní kankan bẹ́ẹ̀ ọmọ yín kápá kẹ́pẹ́ náà ọ̀hún ló jẹ́ ká mọ̀ pé ẹ̀ rẹ́gísítà òfin nàìjíríà rèé tẹ́ ẹ̀ bá rẹ́gísítà ẹ̀ lè sùn wọn lè sùn yín ẹ jẹ́ ká sinmi ẹjọ́ nítorí ọlọ́run àwọn ọ̀dọ́ Islam wọ́n fẹ́ kọ́ ẹ̀sìn gidi àwọn alágídí dẹ̀ wà láàrin wọn àwọn tó jẹ́ àwọn mọ̀tàwásítì náà wà àwọn aláṣetò náà lè ṣe kí ni wọ́n wà oníkàkú ń bá láìfọ ẹ̀ lọ kí ló dé 2010 lè fẹ́ ká ti sẹ́ ìwọ náà 2010 sísàn how many years is that kí ló dé 2010 to 2020 almost 14 years lórí kíni ọmọ 14 years kan ti bàlágà lóbìnrin ti menstruate.